107.7 FM ẹ lọ sójú òpó Facebook wa ẹ máa share lógúnlógún ẹ máa share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa rí i dájú wípé ẹ bá wa share dáadáa torí pé ètò tòní ètò tó jẹ́ pé gbogbo wa pátápátá iná là á ṣe bẹ́ẹ̀ tá a tún kẹ́kọ̀ọ́ ń bẹ́ẹ̀ bá a ti máa ṣe lọ́jọ́ mẹ́jọ níkànnì Adámimógo 107.7 FM yọ làbàrà pọ̀ lónìí. ẹni tó jálejò wa fún tòní lórí ètò yìí àwọn náà ni ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Èkìtì ìyẹn ọ̀mọ̀wé Ẹ̀kúndayọ̀ àwọn ni a jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí àwọn àyípadà ọ̀tun àti ìṣiṣẹ́ dédé tá à ń pè ní transformation and service delivery. ọ̀mọ̀wé Ẹ̀kúndayọ̀ yìí wọ́n ti lọ sí gbá wọ́n ti lọ sáwò wọ́n ti lọ sí kòkò bàbá àsásùn wọ́n ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ oyè nílẹ̀ yìí wọ́n sì ti léwájú fún àwọn ikọ̀ gbogbo nílẹ̀ yìí àti ní àwọn lẹ́bòmíì kí làwọn ohun tá a máa wá pẹ̀kẹ́lù pẹ̀lú ẹni tá a lè pè wọ́n ní comrade báyìí ní ìsìn torí ẹni tí wọ́n ń bẹ ní ẹni tí bá ti ń bẹ nígbọ̀nù ìjàfẹ́tọ̀ ọmọnìyàn comrade náà la pè wọ́n. kí làwọn tá a máa pẹ̀kẹ́lù fún tòní àkọ́kọ́ a wà sí ìpínlẹ̀ Èkìtì a lọ sórílẹ̀‐èdè Nàìjíríà a sì lọ sí gbogbo àgbáyé nítorí pé òní ó dùn gbọ́ngbọ́n ó sì kàn sí lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè bẹ́ẹ̀ bá bẹ̀ ń bẹ̀ rí i dájú wípé ẹ wà lójú òpó Facebook wa èyí ò ní ó fún wa láǹfààní láti lè máa bá yín yànnà náà dáadáa bí ẹ ṣe ń bá wa yànnà náà lọ́dọ̀ tìyín náà. ṣé ẹ mọ̀ pé àwọn tí ń bẹ ń jọba àwọn ní amójú ìlẹ́jà àkọ́kọ́ tá a kọ́kọ́ pẹ̀kẹ́lù ní ti ọ̀rọ̀ local government autonomy ìyóò ìdádúró àwọn ìjọba ìbílẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ lójú òpó Facebook wa Adámimógo 107.7 FM ẹ ṣe àdúpẹ́ o ẹ máa pín. ìjọba Abíọ́dún Oyèbámíjí náà ló ti tún ṣe bẹ́ẹ̀ tó ti fi dá àwọn èèyàn lójú wípé àwọn ìjọba ìbílẹ̀ o local government service commission yíyún àjọ ilé tí ń bójútó àwọn ìjọba ìbílẹ̀ wípé ìṣèjọba rẹ̀ náà ni ó tẹ̀síwájú láti máa ṣe ìgbọ̀nwọ́ fún wọn àti àwọn ìjọba ìbílẹ̀ gbogbo lójú náà ti lè rí dájú wípé iṣẹ́ ń lọ déédéé ẹ sì mọ̀ pé bí iṣẹ́ bá ti ń lọ déédéé ẹ̀ka tó ń bójútó bí iṣẹ́ ṣe ń lọ déédéé àti àyípadà ọ̀tun èyí òun transformation and service delivery àwọn alábèrè lọ́wọ́ wọn bí iṣẹ́ ọ̀bá lọ déédéé ìdí nù a fi wò sùn àti bá wọn sọ̀rọ̀
wá sì ti bá wọn sọ̀rọ̀ báyẹn ni iléeṣẹ́ adámimógo àwa la ní iléeṣẹ́ àwọn ni kódà káwọn wà ń lo ìbò àwọn wà ọ̀dà inú mi ìbádùn bẹ́ẹ̀ bá lè wá wọ́n ti wà nílé agbára ẹ̀ẹ́rì wọ̀nyí tẹ̀ ń bẹ lójú òpó Facebook lẹ́yìn náà àtúnpẹ̀kẹ́ lu nǹkan míì ìjọba orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tukọ̀ lọ́wọ́ yìí wọ́n ní 2,700 yíyún 2,000 àti 500 báàgì fatalaisa náà ni wọ́n pín fún àwọn ìpínlẹ̀ wọ́n wá nípa àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n gba ó tiẹ̀ wá kéré pin wọ́n gba báàgì 100 láwọn sẹ́nitọ̀ kọ̀ọ̀kan àwọn gba tírélà jàre wọ́n gba tírélà 100 àwọn láwọn tí wọ́n jẹ́ sẹ́nitọ̀ wọ́n gba tírélà 3 nígbà táwọn tó jẹ́ rẹ́ẹ̀pù àwọn aṣojúṣòfin àwọn náà gba tírélà kọ̀ọ̀kan nígbà tá a gbọ́rọ̀ wọn ṣe rántí ń jọ́ kínní àná ń gbà mọ́ sọ fún yín pé ọ̀rọ̀ yìí wọ́n gbé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí tí wọ́n ti ń pín ń bò lọ wọlé sí ń bò láti rí i ẹ sì mọ̀ pé bí wọ́n bá gbé e dé ìpínlẹ̀ transformation and service delivery àwọn wọ́n sọ bóyá wọ́n tiẹ̀ pín àbí wọn ò pín àbíbì kan lọ́wọ́ àbíbì kan kọ́ lọ́wọ́ ẹ jẹ́ á lọ gbé wọn wá ó di mélòó ẹ̀pọ̀ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta lórí ọ̀rọ̀ wípé àwọn èèyàn fẹ́ ṣèfẹ̀hónú náà ní ọjọ́ kìíní oṣù kẹjọ ẹ sì mọ̀ pé ń bá jẹ́ amójú ìlẹ́jà táwọn náà ti wà lára àwọn tí wọ́n sọ pé àfẹ́ àgbà ṣe é rántí àwọn tí wọ́n bá mọ̀ wọ́n ó ti mọ̀ wọ́n àwọn náà wà ń bẹ ń jọba báyìí ojú wo wọn ó fi wò ó èyí wọn lápá abẹ̀yìn òun pàápàá jùlọ eléyìí tó tún kàn lẹ́yìn ẹ̀ tá a tún pẹ̀kẹ́ lò ní ti ọ̀rọ̀ NNPC limited ẹja fi limited ṣe kí wọ́n má lọ ṣe bẹ́ẹ̀ kí wọ́n bá lọ mú dókítà Ọlámídé n ò sì níbi téèyàn mú hánkọ́ọ̀fù ọ̀dà lọ́wọ́ mi. NNPC limited ṣé ẹ rántí wípé nígbà tí Dangote tí wọ́n ń dálé iṣẹ́ lẹ̀ ńgbà náà lọ́hùn wọ́n sọ fún wa ẹ̀rẹ̀ ń pé wọn ò tí ì di limited ńgbà náà wọ́n sọ fún wa ńgbà náà lọ́hùn pé 20% ìyún ìdá 20 wọ́n dókòwò rẹ̀ sínú ibùdó ìfọpo Dangote làwọn wá tiẹ̀ ń wò ńgbà náà lọ́hùn ṣé wọn pé àwọn tí ń bá ń bẹ lójú òpó ayélujára dókítà wọn kà á ẹnìkan fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ ìjọba ní lọ dókòwò bẹ̀ tọ̀ ìjọba tí ń lọ dókòwò 20% yìí àìmọye ìgbà láti kó owó sí eléyìí táwọn gan fúnra wọn mójútó tá a sì rí nǹkan kan mú bọ̀ ọ̀bẹ̀ kàkà bẹ́ẹ̀ bí ká jẹ gbèsè bí ká pé kinní kan ni ń bọ̀ wá ṣe láìpẹ́ ìyẹn mọ̀ pé inú ìjọba ànánú ń gbòdì inú ìjọba òní Dangote wá sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kẹ́ ẹ́skìsì sà 20% kọ́ ni wọ́n dókòwò sínú 7% ní oyún ìdáméjì ìdáméjì àti àjẹ́ kọ̀pẹ́ kò jìnnà NNPC náà bá ní àwọn àyípadà àti àwọn ètò láti lè jẹ́ kí àwọn àfojúsùn àwọn kó dúró re àwọn ẹ̀yin aráalé ẹ̀ẹ́gbọ̀n wìrìwìrì lónìí lágbára ọlọ́wọ́n ọba mi Èdùmàrè ó yẹ jẹ́ á bẹ̀rẹ̀ ní pàápàá torí pé omi pọ̀ lámù ẹni tí ń bẹ nílé agodo fún tòní gẹ́gẹ́ bí mo ti sọ fún yín ẹ gbóhùn ọba yìí àwọn náà lẹ ti ń wò lójú òpó Facebook yín bá mi ẹ bá mi ṣe bẹ́ẹ̀ bá mi kí àwọn aráalé ẹ̀ sì bá ń dá ọkọ yín àti ipò tẹ́ ẹ dì mú. orúkọ mi ni ọ̀mọ̀wé John Moyo Ẹkúndayọ̀ mo wá láti iléeṣẹ́ ìfìyípadà àti ìfijíṣẹ́ ti ìpínlẹ̀ Èkìtì ibẹ̀ ni mo ti wá sí orí ètò yìí lónìí. ẹ̀yin ni kí lẹ jẹ́ sí gómìnà kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin gangan. agbaninímọ̀ràn mo jẹ́ agbaninímọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Èkìtì ọlọ́lá jùlọ Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí. ọ̀dà ẹ̀yin gẹ́gẹ́ bí agbaninímọ̀ràn ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkìtì ibi tá a sì ti bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkìtì ká kọ́kọ́ dúpẹ́ pé ẹ tiẹ̀ wá torí iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí wọ́n ní àwọn fi dá gbogbo ìjọba ìbílẹ̀ lójú pàápàá jùlọ wọ́n ní àjọ tí ó ń bójútó àwọn ìjọba ìbílẹ̀ pé àwọn máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti rí i pé ìjọba ìbílẹ̀ ó dúró re ẹ sì má gbàgbé wípé
ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn gómìnà léegun ẹ̀yìn ni nípa pé wọn ò jẹ́ kí owó àwọn ìjọba àbílẹ̀ máa wá sí àpò wọn mọ́ tó sì jẹ́ pé a rí gómìnà bíi gómìnà ìpínlẹ̀ ti aláhùn tí wọ́n tiẹ̀ tí kúrò lórí ẹ̀ tí wọ́n sì ń sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí ìyún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé náà kẹ́ ìjọba àbílẹ̀ bẹ́ẹ̀ la rí gómìnà àná nílẹ̀ yìí tó sọ pé local government autonomy kò lè wọ́ọ̀kì èyàn ò lè gbá ọmọ lọ́wọ́ ọ̀yẹ́ ìyún gómìnà àná nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe èyàn ò lè gbá ọmọ lọ́wọ́ ọ̀yẹ́ pé kò sẹ́nìkan tí ó di alága ìjọba ìbílẹ̀ láì sí ọwọ́ gómìnà ń bẹ̀ ọ̀rọ̀ ọ̀hún àpọ̀lọpọ̀ ló ti sọ̀rọ̀ lé lọ́dọ̀ tiyín gẹ́gẹ́ bí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ ṣẹ́ wọn léegun ẹ̀yìn báyìí tí gómìnà Oyèbámijí sì tún wá sọ yìí ṣé ẹ rò wípé yóò ṣiṣẹ́ nípínlẹ̀ yìí àti wípé ṣé ẹ rò wípé gómìnà wọn kàn ń wò pé ká ẹ̀ta ti yà á sọ fún wọn àmọ́ tá a ṣe ń sálẹ̀. Atọ́kùn ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ wípé torí ẹ dárúkọ gómìnà ti àná gómìnà tó wà ń bẹ tẹ́lẹ̀ ní ọlọ́lá jùlọ gómìnà Ayọ̀ Fáyọ̀ṣe ṣùgbọ́n gbà tẹ́ fẹ́ parí ọ̀rọ̀ yín ẹ dárúkọ ọlọ́lá jùlọ gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Bánjí nǹkan tí mo fẹ́ sọ ni wípé ní ìpínlẹ̀ Èkìtì ó jẹ́ nǹkan tí gbogbo ènìyàn mọ̀ àwọn tó jẹ́ tá à ń pè ní argon àwọn gan wọ́n mọ̀ wípé nípínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Èkìtì yàtọ̀ nítorí pé kó tó di wípé ilé ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè ìyẹn tá à ń pè ní Supreme Court tán dájọ́ pé òmìnira ti wà fún àwọn ìjọba ìbílẹ̀ o ní ìpínlẹ̀ Èkìtì lọ́ní lábẹ́ ìṣàkóso olùọlá jùlọ gómìnà wa Bíọ́dún Àbáyọ̀mí Bánjí ti sọ wípé o nítẹ̀yìn local government o nítàwọn kan tó jẹ́ tiyín o mi ò lọ́wọ́ ń bẹ́ o ẹ máa gbà àwọn dẹ̀ mọ̀ àwọn gan fọwọ́ sí àwọn agàn wọ́n fẹ́nu sí pé tìpínlẹ̀ Èkìtì yàtọ̀ so tá a bá wò ó ìpínlẹ̀ Èkìtì níṣòro kankan pẹ̀lú ìjọba ìbílẹ̀ bó ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ni pé ká gbóríyìn oríyìn là ń láti gbé fún gómìnà wa ọlọ́lá jùlọ Bíọ́dún Àbáyọ̀mí Bánjí nítorí pé kì í ṣe pé wọ́n gbà á nímọ̀ràn kì í ṣe pé wọ́n by force pé ó yá dandan kan báyìí ni kó ó ti nú ọkàn wọn wá láti bẹ̀rẹ̀ láti oṣù kẹwàá ọdún 2022 tí wọ́n gba ìjọba láti ṣe bẹ́ẹ̀ ó wà ní àkọsílẹ̀ so pé local government wá ní tá a lè sọ pé òmìnira yìí tó bá tiẹ̀ láwọn àtúnṣe tó yẹ kí wọ́n tún ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé sílẹ̀ nílé ẹjọ́ yẹn nípínlẹ̀ Èkìtì mi rò pé ó máa nira torí pé àti bẹ̀rẹ̀ ṣáájú àwọn ìpínlẹ̀ lọ́pọ̀lọpọ̀ bóyá àwọn ìpínlẹ̀ bíi 3 ló ń ṣe nǹkan tí ìpínlẹ̀ Èkìtì ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó jẹ́ fún local government ló ń dọ́wọ́ wọn náà fún wọn àwọn náà ẹgbẹ́ wọn tó jẹ́ pé ẹgbẹ́ tó jẹ́ pé ó sọgbó wọn pọ̀ ó dẹ̀ ń kín lẹ́yìn pé bẹ́ẹ̀ ló ṣe rí o nítorí náà kò lè jẹ́ nǹkan àrà ọ̀tọ̀. ọ̀dà ẹ̀jẹ̀ àwò báyìí ká gbà pé ṣé kí àwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà kúkú gbà wípé ẹ̀yin àti gómìnà Oyèbámijí ti sọ̀rọ̀ ọ̀pọ̀ tẹ́ fi mọ̀ pé láti inú wọn ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí torí ìwà wọn tẹ́ ń wò lẹ́ fi rò ó bẹ́ẹ̀. kì í ṣe torí ìwà mo lè sọ wípé ṣe mọ̀ wípé bí adarí mo jẹ́ ni tó yẹ pé ó kẹ́kọ̀ọ́ nípa ìdarí àti nípa ìtẹ̀lé tó lóyìnbó ń pè ní leadership and followership ó dẹ̀ ní kankan tá à ń pè tẹ́ bá lọ sínú ìjìnlẹ̀ nínú adarí àti tẹ̀lé tá à ń pè ní research ó ní nǹkan tí à ń pè ní leadership style ó ní kálukú ṣe fẹ́ ṣe ètò ìdarí ẹ̀ ó máa ń yàtọ̀ láti ọ̀dọ̀ èèyàn kan sí èèyàn kejì ọ̀gágun Buhari ààrẹ Buhari ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ ní ìsìn báyìí ààrẹ Bọ́lá Tinubu ló wà ń bẹ̀ a rí wípé ìyàtọ̀ wà bóníkálukú ṣe máa gbé nǹkan kalẹ̀ bóníkálukú ṣe máa ṣe nǹkan ìyẹn ló lóyìnbó ń pè ní leadership style so bí ìdarí ìhà tí ọlọ́lá jùlọ gómìnà wa kọ sí ìdarí ó yàtọ̀
sí àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. ẹ jẹ́ ń wò wáyé ẹ jẹ́ kì í ṣe pé mo ṣe yín lórí níbi ọ̀rọ̀ tẹ́ ń bá bọ̀ gómìnà àná Ayọ̀délé Fáyọ̀ṣe wọ́n jẹ́ alátìlẹ́yìn bó tiẹ̀ jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú mi nìyẹn wà fún gómìnà tí ń bẹ ń bẹ yìí ó ti hàn gbangba wípé wọ́n ń tì wọ́n lẹ́yìn pé máa nìṣó gómìnà àná ọ̀hún yìí kan náà ló ń sọ pé wọn lè já ọmọ gbà lọ́wọ́ yẹ ṣé ẹ rò pé gómìnà àná ó ní nǹkan kan ṣe pé ìwọ mọ wọrí bóyá ẹ mọ̀ pé àwọn mọ̀ọ́sẹ̀lú dáadáa ìwọ mọ wọrí wọ́n sá ti sọ fún wọn pé kò sí wàhálà ẹ jẹ́ pé ọ̀tọ̀ níbi wọ́n wà gbé ìgbà. ẹ jẹ́ ń sọ nǹkan kan mo ṣe sọ mo ní mo jẹ́ ẹni tó jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ nípa adarí àti ìtẹ̀lé ẹ jẹ́ ká fi nǹkan kan ṣe àpèjúwe ẹni tó jẹ́ awakọ̀ pọ́n ló di steering mú bẹ́ẹ̀ni ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí bẹ́ẹ̀ báyìí ni kò ṣe ibi ni kò gbà ó yàtẹ̀ náà ẹni tó di steering mú ni ó mọ bó ṣe máa ṣe tó bá wù ú ò lè tẹ̀ náà tó bá wù ú ò lè tẹ̀ brake tó bá wù ú ò lè yí steering nítorí náà torí ẹ̀ ni pé bó tiẹ̀ ṣẹ́ni tó gbé èèyàn sípò kò lè kó sínú ẹni tó wà nípò yẹn tí ẹni yẹn bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe ló máa ṣe so ìmọ̀ràn àwa tá à ń gba gómìnà nímọ̀ràn kì í ṣe gbogbo ìmọ̀ràn wa ló ń gbà mo ti gbọ́ ó yàtọ̀ sí mo ti gbà àtọkùn ẹ má gbàgbé yẹn o mo gbọ́ ó yàtọ̀ sí mo ti gbà a ti ní ààrẹ kan rí lórílẹ̀‐èdè ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ pé ó yan àwọn èèyàn sípò bí olùdánímọ̀ràn tó dẹ̀ sọ fún ọjọ́ tó ti yàn wọ́n ló ti sọ pé ó yá ẹ kọ ìwé wá o ìwé pé ọjọ́ tó bá ti wù mí déètì ni màá kàn fi sórí ẹ̀ tí bá ti fi déètì yẹn sórí ẹ̀ kẹ́ ẹ ti mọ̀ pé iṣẹ́ yín ti tán nìyẹn pé ẹ̀dẹ̀ gbà mí nímọ̀ràn ó sọ fún ìmọ̀ràn tẹ́ ń kọ sínú pépà àkà àdẹ̀gbọ́ nínú amóhùnmáwòrán àrí ń bẹ̀ pé ìmọ̀ràn tẹ́ gbà mí o kò di dandan kí n tẹ̀lé o so bọ́ọ̀rọ̀ adarí àti ìtẹ̀lé ṣe wà nìyẹn. ọ̀dà ní pápápá ká tó kú lórí ẹ̀ kí lẹ rò pé yóò wá ṣẹlẹ̀ irú àyípadà wo lẹ rò pé yóò dé bá àwọn ìjọba ìbílẹ̀ nígbà tí wọ́n ti sọ pé kówó wọn máa dé sọ́dọ̀ wọn gbà mú báyìí àti pé kí ni ìmọ̀ràn tẹ́ gbà àwọn ìjọba ìbílẹ̀ ní pápápá. nǹkan tí màá sọ ni pé ó kù sọ́wọ́ àwa ará ìlú bẹ́ẹ̀ ni nǹkan tẹ́mi máa sọ nìyẹn ó kù sọ́wọ́ àwa aráàlú láti ṣe kíni láti máa wò kí ló ń ṣẹlẹ̀ níjọba ìbílẹ̀ báyìí nítorí pé ṣe mọ̀ pé ìjọba ti tún gbé ìgbésẹ̀ báyìí pé kò tiẹ̀ ní ibi tó ń lọ yìí báyìí kò ní sí pé ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni ó máa ṣètò ètò ìdìbò mọ́ bẹ́ẹ̀ ni ibi tó ń lọ yìí torí tí ìgbìmọ̀ aṣòfin níjọba àpapọ̀ tán bá fi lè lọ fún un pọ̀ tí wọ́n ṣe tí ààrẹ dẹ̀ buwọ́lù àwa rí wípé àwọn tí a máa rí ní local government á já wọn tó yẹ pé wọ́n wá láti tó jẹ́ pé kì í ṣe pé kò rí bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n tún máa dára sí ni mo ṣe rí á já wọn míì tó yẹ pé ẹlòmíì á lè dìde pé mo tiẹ̀ fẹ́ jẹ́ alága mo fẹ́ jẹ́ kánsẹ́lọ̀ so tí wọ́n bá wá lára wọn yẹn àwọn ará ìlú ibi tó wá ṣe ni pé láti pé ní ìsinyìí o kò sẹ́ni tó yẹ pé kò jẹ́ ká ẹ ṣiṣẹ́ o àwọn gómìnà lẹ́ ń parọ́ mọ́ tẹ́lẹ̀ ok ẹ wo ìpínlẹ̀ Èkìtì báyìí ẹ wo àwọn ìjọba ìbílẹ̀ so ẹ lè parọ́ mọ́ gómìnà pé gómìnà báyìí gómìnà báyìí ni ò jẹ́ ká ṣe báyìí ni ò jẹ́ ká ṣe tọ̀hún nítorí pé àwọn èèyàn mo ń wo nínú ìwé ayélujára lánàá tó yẹ pé àwọn kan iléeṣẹ́ kan tá à ń pè ní Bugit yẹn làwọn tó yẹ pé wọ́n máa ń ṣọ́ ìjọba lọ́wọ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ bá sọ pé ẹ ná mílíọ̀nù 10 síbì kan wọ́n á lọ tọpinpin ẹ̀ wọ́n dẹ̀ ń ṣe agbátẹrù wọn láti àwọn orílẹ̀-èdè tí ó ṣe Nàìjíríà torí pé wọ́n mọ̀ pé nǹkan tán bá rí ni wọ́n máa sọ so wọ́n ti gbé síbẹ̀ pé ìwọ tó wà ní irú Ìdó Èkìtì báyìí níjọba ìpínlẹ̀ Ìdó-Òsì àbí ìbílẹ̀ Ìdó-Òsì ó lè mọ iye tó máa wọ àpò ìjọba bẹ́ẹ̀ ni ìjọba ìbílẹ̀ yìí bẹ́ẹ̀ni ní oṣù tó kọjá ìyẹn oṣù kẹfà bóyá ṣé wọn tẹ̀ ti pín oṣù keje báyìí bí oṣù keje so ní oṣù kẹfà o lè mọ̀ ó máa wà ń bẹ̀ ní o kàn máa nìkan tó máa tẹ̀ ló máa pé iye báyìí ó ti wọlé nítorí náà àwa wò pé àwọn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ yìí àtàwọn tó jẹ́ kánsẹ́lọ̀
aráàlú lè sọ pé báwo ló ṣe ń lọ sí. a lè béèrè lọ́wọ́ wọn báyìí. bẹ́ẹ̀ ni pé báwo ló ṣe ń lọ sí. ẹni tí ò bá ti ṣe dáadáa ẹ̀sà bólẹ̀ ná 2 bílíọ̀nù sí bólẹ̀ ná 1 bílíọ̀nù sí. torí gbogbo wọn ló ní budget wọ́n ní ìwé ìṣúná pé ok o a máa ṣe omi a máa ṣe ọ̀nà a fẹ́ kọjá a fẹ́ ṣe àwọn ilé kí náà ti ń pè. ilé agbẹ̀bí bẹ́ẹ̀ lọ nǹkan báyìí la fẹ́ ṣe síbẹ̀ ó ti wà nínú ìwé ìṣúná yẹn ó wá kù sọ́wọ́ ará ìlú láti máa wò pé ok o nǹkan tẹ́lẹ̀ máa ṣe ṣé ẹ ti ń ṣe ṣé ẹ ti bẹ̀rẹ̀ táwọn náà bá ti bẹ̀rẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọ́n á lè ṣàlàyé kò ní jẹ́ pé gbogbo ìgbà gómìnà torí àwọn ló súnmọ́ nǹkan tí ààrẹ fẹ́ ṣe nìyẹn o nǹkan tí ààrẹ Bọ́lá Tinubu fẹ́ ṣe nìyẹn gómìnà wa dẹ̀ máa sọ ọlọ́lá jùlọ Bíọ́dún Àbáyọ̀mí Bájú máa sọ ní gbogbo ìgbà pé ẹ jẹ́ agbárùkù ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí pé bí ìgbà tí à ń lọ mo ti gbọ́ tán sọrí pé bí ìgbà tó yẹ pé ọmọ Ísírẹ́lì kúrò ní Egypt wọ́n lọ sí ilẹ̀ Kénáánì ní ilẹ̀ ológo ni ṣùgbọ́n ìdojúkọ wà lójú ọ̀nà ara ìdojúkọ yẹn lélẹ̀ o torí mo mọ̀ pé ẹ̀sìn máa bèèrè lọ́wọ́ mi àwọn tó fẹ́ protest àwọn tó fẹ́ ṣe àwọn kan náà ní tẹ̀bá kábíyèlì yín dáadáa wọ́n ní ẹja padà sí kíni ẹja padà sí Egypt ibi ti le jù àárín kan jẹmọ́ àárín kan ó ṣẹlẹ̀ kì í ṣe ní ló ti ń ṣẹlẹ̀ ó wà nínú Bíbélì. ọ̀dà nípa àpapọ̀ tó di wípé ń tún máa béèrè lọ́wọ́ àlejò wa wọ́n ti gbé ọmọ Ísírẹ́lì wá sí Nàìjíríà báyìí o it's Princess Morenikeji ó ń bẹ lójú òpó Facebook wa adúpẹ́ o olóòtú wọ́n ní àkó ètò àkó iṣẹ́ ọpọlọ Adéwẹ́nlé Adéọlá olówó dáṣà adúpẹ́ o Olúwatọ́ba Ayọ̀ Fátúnlá well done sir we are following adúpẹ́ Kẹ́hìndé Ògúnyẹmí àwọn náà ń bẹ ń bẹ wọ́n ní àkó iṣẹ́ ìlú adúpẹ́ o Abdulrasaq Adékúnlé Ozizi wọ́n ń bẹ ń bẹ Mọ̀dámọ́rí Olúwaṣèyí Mary Adélẹ́yẹ wọ́n ń bẹ ń bẹ Àgbésanmi Ayọ̀ọ́lá ay authentic adúpẹ́ lọ́wọ́ yín o àwọn náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń bẹ ń bẹ àwọn tó ti ṣí ẹ̀ wọ́n ti ṣí ẹ̀ lẹ́ẹ̀mẹ́sàn-án ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó wa ẹ bá wa ṣí ẹ̀ dáadáa àwọn tó ti ṣí ẹ̀ báyìí Latifa Tìdàmọ́lá Balógun ó ti bá wa ṣí ẹ̀ Àgbẹ̀dẹ Olúwaṣeun wọ́n ti bá wa ṣí ẹ̀ Adélànà Julius wọ́n ti bá wa ṣí ẹ̀ ẹ̀yin tẹ̀ ń bẹ lójú òpó ẹ bá wa ṣí ẹ̀ ní ìgbà 50 yín 50 times ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ṣe ẹ̀ ní 50 times ẹ sì máa fi ìbéèrè yín ẹ máa fi ṣọwọ́ síbẹ̀ màámi Sidikat Shitu Ajibulu Olúwaṣògo Olúfẹ́mi ohun ti rí ọwọ́ yín ní Facebook Abigail Olúfẹ́mi Sidikat Shitu Olúṣẹ́gun Alóńgẹ́ Adéníyè àti rí ọwọ́ yín ní Facebook ẹ bá fi èròǹgbà yín àti àwọn àwíríwísí yín tá à ń pè ní comment lórí ohun tí bàbá ń sọ ẹ fi ṣọwọ́ o nítorí a ní àǹfààní láti kà á mọ́ ń bọ̀. ẹ jẹ́ kó ń bẹ̀ ọmọwé Ẹkúndayọ̀ ẹ jẹ́ á bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kí ni iléeṣẹ́ yín ṣe ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀ka ilé tí ó ń rí sí yípadà ọ̀tun àti ìṣiṣẹ́ ẹni déédéé lórí ọ̀rọ̀ 2,700 trailers of fertilizer tíjọba àpapọ̀ tí ń sọ̀rọ̀ rẹ̀ àwọn mo gbọ́ torí ìwádìí níṣẹ́ tí a mo ti gbọ́ pé sẹ́nitọ̀ tí ń ṣojú ẹkùn yìí mo gbọ́ pé wọ́n gbé fertilizer trailer kan wọ́n já síbì kan tí ní tí sọ torí àwọn aráàlú wọ́n já síbì kan kọ́ máa yẹ pé gbẹ̀yìn wọ́n máa lọ bo bẹ̀ pé dókítà ti sọ̀rọ̀ ibi tí wọ́n ní wọ́n já sí rè ìṣẹ́nu mi lẹ́ẹ̀tì sọ pé ẹ ti gbọ́. àwọn sẹ́nitọ̀ ní tá a ní ìpínlẹ̀ yìí a ní sẹ́nitọ̀ nípínlẹ̀ yìí ẹ sọ iye sẹ́nitọ̀ tá a ní ẹ sọ iye ọ̀nàrẹ́bù tá a ní àti ìjọba ìbílẹ̀ tá a ní ká wá pín ti ìjọba ìpínlẹ̀ tí wọ́n sọ pé tó wọ́n gba 60 ọ̀nàrẹ́bù kọ̀ọ̀kan yóò gba ẹ̀yọ kọ̀ọ̀kan àti àwọn sẹ́nitọ̀ kí ni iléeṣẹ́ yín ń ṣe lójúnà àti lè rí dájú wípé àwọn nǹkan tí eléyìí tó wá sọ́dọ̀ ìjọba àpínlẹ̀ wọ́n pín ó dọ́dọ̀ àwọn tó nílò rẹ̀ gan-an. ẹ ṣe atọ́kùn nípa ti àwọn fertilizer ìyẹn tó jẹ́ bíi ṣe bíi tán lò láti fi jẹ́ kí nǹkan ajílẹ̀ kí nǹkan ọ̀gbìn kó ṣe déédéé
iléeṣẹ́ tiwa iléeṣẹ́ ìyípadà àti ìfijíṣẹ́ kọ́ ló wà ní ìkáwọ́ ẹ̀ láti ṣe iléeṣẹ́ ọ̀gbìn àti bí oúnjẹ ṣe máa pọ̀ ló ń ṣe. bẹ́ẹ̀ni. mo dẹ̀ fẹ́ sọ pé fún ìdánilójú àwọn olùgbọ́ wa nílé gbogbo nǹkan tó jẹ́ bíi palliative measure àwọn iléeṣẹ́ yìí iléeṣẹ́ ọ̀gbìn àti bí oúnjẹ ṣe máa pọ̀ fún aráàlú ní àwọn ilé tí wọ́n ti ṣe kọjá ni wọ́n ṣe déédéé torí mo wà níbi tó yẹ pé wọ́n ti máa ń ṣe ètò yẹn gẹ́gẹ́ bí olùgbaninímọ̀ràn ìjọba pé ó ń láti lọ kó dé ward bẹ́ẹ̀ la ṣe tó láti ìléje méje ní ìdóòsí ní ẹ̀fọn ní adó ni o gbogbo àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyẹn ìṣẹ́múrẹ́ ọ̀run bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni ó yẹ pé ní ṣíṣe ìtẹ̀lé bẹ́ẹ̀ yẹn ni ètò yẹn wà ṣe rí ìgbà míì tíwé ìròyìn bá gbé nǹkan mi pé wọ́n ti kó dé o ìgbà mìíràn wà ṣe àwọn pé àwọn tírélà ló ń gbé kinní wa láti Àbújá láti ibo oríṣiríṣi ibi kì í ṣe gbogbo ẹ̀ ló máa dé pọ̀ lẹ́ẹ̀kan náà tí gbogbo ẹ̀yẹn bá dé ṣe àwọn pé nǹkan ìjọba ni ẹ̀ bẹ́ẹ̀ sí kọ́kọ́ kọ̀wé ó ti dé o báyìí báyìí ni o àwọn kan lá lọ kà á àwọn kan ló máa kọ́ wọ́n á fún akọ̀wé ìjọba á dé bẹ́ẹ̀ á tún lọ sọ́dọ̀ kọmíṣánná á tún lọ sọ́dọ̀ gómìnà ṣùgbọ́n kò yí àwọn aráàlú wọn ló ti dé o ṣé wọn ò ti yẹ ká pín ní gbogbo nǹkan wọ̀nyí ló ní ètò nǹkan ìjọba kì í ṣe nǹkan tó kàn jẹ́ pé kì í ṣe nǹkan aládàáni aládàáni gan lètò ṣùgbọ́n ètò aládàáni lè yá ṣùgbọ́n jẹ́ rí ètò ìjọba kì í ṣe èèyàn kan gómìnà gan fúnra ẹ̀ nìkan kò lè dá nìkan sọ pé òun fẹ́ ṣe nǹkan tí ìjọba ìpínlẹ̀ nìyẹn ṣe rí ti àwọn sẹ́nítọ̀ wọ̀nyẹn àwọn ti House of Rep tí wọ́n ọ̀tọ̀ àwọn bíi constituency wọn náà máa face irú sẹ́nítọ̀ ta ní bí báyìí ó ti létò táwọn ṣe mo mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n mi ò lè sọ lórí afẹ́fẹ́. bẹ́ẹ̀ni. so mi ò lè sọ sẹ́nítọ̀ ti bò mí o torí wọn fi rán mi kò dẹ̀ sí ní ìkáwọ́ mi ṣùgbọ́n oníkálukú wọn ló ní ètò tiwọn ṣùgbọ́n nǹkan tí màá tún sọ ni pé ó kù sáwọ́ ará ìlú ṣe é rí i pé tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn èèyàn sábà máa sọ mo jẹ́ ni tó yẹ pé ó ń kọ nípa ìwé ìròyìn mo ní column tí máa kọ tẹ́lẹ̀ kí n tó wà níjọba mo máa appear lórí amóhùnmáwòrán tán pé national television tvc channel mo ti hàn bẹ́ẹ̀ lóríṣiríṣi gbà nǹkan tí mo máa ń sọ jù tán máa ń sọ pé kí n túbọ̀ sọ pé wọ́n máa tún gbé mi wá sórí amóhùnmáwòrán ni wípé màá dẹ̀ sọ lórí ètò yìí ó kù díẹ̀ káàtó fún àwa tó jẹ́ pé a jẹ́ ọmọlẹ́yìn àwọn aṣíwájú la máa ń dojúkọ pé wọ́n ṣe dáadáa ṣíkè là á ṣe sí nítorí náà ó kù sọ́wọ́ àwa aráàlú ní gbogbo àwọn ibi tó yẹ pé wọ́n jẹ́ ẹkùn House of Rep wọ́n jẹ́ ẹkùn Senate láti ní ìbálòpọ̀ pọ̀ pẹ̀lú àwọn tá a yàn tó jẹ́ aṣojú wa ìyẹn ló ṣe pàtàkì jù kì í ṣe pé wọ́n fẹ́ pín fertilizer nìkan wọ́n fẹ́ pín ráìsì wọ́n fẹ́ pín àgbàdo ó yẹ kó jẹ́ pé àwọn aráàlú á lè béèrè lọ́wọ́ àwọn tó ṣojú wọn yìí pé ó yẹ kó nígbà tán máa wá sí ẹ máa gbọ́ o atọ́kùn o ẹ má ṣì mí gbọ́ lórí ètò tán máa wá sí constituency wọn tán máa sọ fún wọn wípé ẹ wo ìpínlẹ̀ Èkó mo ti wá wọ́n á wá wọ́n á sọ pé irú ẹni tó ṣojú ìpínlẹ̀ Èkó ní àríwá àti ìwọ̀ oòrùn wọ́n á wá wọ́n máa sọ pé báyìí ni o báyìí náà ṣe bẹ̀rù àgbà báyìí náà ṣe o ìyẹn làwọn aráàlú ń láti pẹnu pọ̀ kì í ṣe èèyàn kan o wọ́n á pẹnu pọ̀ ṣèyẹn ìyẹn ni pé àwọn wọ̀nyẹn á lè máa jábọ̀ fún wọn kì í ṣe lórí fertilizer nìkan. ọ̀dà ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ àmú ẹnu kù ń bẹ́ẹ̀ ṣùgbọ́n inú mi ìbá dùn tẹ́ ẹ bá lè ràn wá lọ́wọ́ láti gbé ẹni tí ó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí èrè ọ̀tọ̀ ọ̀gbìn tàbí kọmíṣánná tó wà ní tó jẹ́ kọmíṣánná fún ètò ọ̀gbìn ní orí ìpínlẹ̀ yìí mo mọ̀ pé ẹ lè ràn wá lọ́wọ́ mo mọ̀ torí lọ́pọ̀ ọgbà kì í ṣe pé ìbuyì kúnni tàbí ìjábọ̀ ohun rere téèyàn ṣe lọ́pọ̀ ìgbà tí a ti ń fi ọ̀rọ̀ ṣọwọ́ sí yín bá a ṣe ń fi ń ṣọwọ́ sí yín báyìí bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣe máa dáhùn pé bí lè ṣe rere bó ṣe rere inú wa bá dùn tẹ́ ẹ bá lè ràn wá lọ́wọ́. màá gbìyànjú
ẹ ṣeun ẹ máa gbìyànjú. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ẹ jábọ́ sórí ìbéèrè mi eléyìí tí ń tawọ́ tasẹ̀ nínú àwọn èèyàn ní ti ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn yìí kí lẹ rí sí ṣé káwọn èèyàn lọ ṣe ìfẹ̀hónúhàn kí wọ́n má ṣe bí wọ́n bá ṣe kí nìdí torí mo rántí 2012 àwa yìí a sọ fáwọn èèyàn ńgbà náà pé ẹ jẹ́ ayọ̀ owó ìrànwọ́ orí epo yìí orí ẹ̀ gan ni mo ti kọ project mo rántí ńgbà náà lọ àmọ́ ìjọba tí ń bẹ lóde yìí gangan ààrẹ wa lọ́wọ́ yìí wọ́n wà lára àwọn tó léwájú ńgbà náà ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n léwájú rárá o yóò ṣe kinní kan yóò ṣe gbá yóò ṣàwò iná ti jó lórí kókó báyìí ó dórí akáyín àkàrà ti dégun àwọn náà ní wọ́n kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ́kọ́ yọ ọ́ bí wọ́n ṣe ń dé piam ní wọ́n ti kódà gángbà tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń ṣe polongo wọ́n wá yọ owó ìrànwọ́ orí epo yìí báyìí bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ò mọ̀ wípé ìjọba àná ti yọ ọ́ kó tó kú ò oṣù kẹfà ló yẹ kí wọ́n ti san dé oṣù kẹfà gan wọ́n ti san owó ìrànwọ́ orí epo dé oṣù kẹfà àmọ́ ńgbà tí bàbá dé bàbá ò tiẹ̀ bí oṣù gbẹgbà ẹskíìsì sà kò sí pé àṣẹ̀ṣẹ̀ ń fọwọ́rọ̀ ọmọ lórí ó ti lọ ọjọ́ yẹn gangan ni nǹkan ti bẹ̀rẹ̀ sí ni wọ́n pàápàá jùlọ ọ̀rọ̀ ilé epo dé a sì lọ sí mìíràn lórí tí ẹ̀yin náà sì jẹ́ àwọn kan mọ̀ràn tí inú àwọn nǹkan tẹ́ ẹ kọ lójú òpó kì í ṣe pé mò ń fàṣírí yín hàn nígboro ayé ẹ mọ́ bínú o àmọ́ mo rántí àwọn nǹkan tẹ́ ẹ kọ pé nǹkan báyìí lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn bó ṣe yẹ kó rírè bó ṣe yẹ kó rírè bó ṣe yẹ kó rírè lójú gbogbo àgbáyé kí lè ròyìn kí ni káwọn èèyàn ó ṣe. atọ́kùn ẹ ṣe wọ́n ní amókun ẹrù ẹ wọ́ ó ní ẹ wò sàlẹ̀ òkèlè ń wò ṣe rí ìfi ẹ̀hónú hàn tí a bá ní ká wẹ̀yìn wò díẹ̀ lọ́dún 2020 ní oṣù kẹwàá ọdún yìí báyìí ó máa pé ọdún mẹ́rin. bẹ́ẹ̀ni mo máa ń pa ẹ̀ mo wà nípínlẹ̀ Èkó nígbà yẹn ìpínlẹ̀ Èkó ó gbóná gbàgbàgbà mo ń ṣiṣẹ́ nínú aláwùsá gbà yẹn ìgbà tó ìgbà kan àlè wọnú aláwùsá mọ́ ṣiṣẹ́ ìgbà yẹn náà jó àwọn ibì kan wọ́n jó TVC wọ́n jó àwọn ibì kan they ní TVC yẹn ò tí ì recover torí mo sì lọ sí station yẹn ní bí about kò tí ì pé bí oṣù kan báyìí tí mo wà ní studio old place náà lò so tí ṣe rí ìfẹ̀hónúhàn tí àwọn ààrẹ yìí nígbà yẹn tán tí ìdàrẹ́ tí wọ́n ṣe eléyìí tí former president Buhari táwọn náà ṣe agbátẹrù ẹ̀ tí ìgbà yẹn tí senator Chuba Okadigbo olóògbé ọjọ́ tó wà ń bẹ̀ mo nínú ibi tó yẹ pé èmi àti yín jọ wà níwèé ayélujára tá à ń pè ní good governance mo rí tí ẹ̀gbọ́n mi Fẹ́mi Fálànà tí wọ́n ń kọ nípa ẹ̀ ní àárọ̀ yìí Fẹ́mi Fálànà barrister Fẹ́mi Fálànà SAN tí wọ́n kọ nípa ẹ̀ pé àwọn ló jẹ́ lọ́ọ̀yà ńgbà yẹn tí wọ́n gbé ìjọba lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì jàre ìjọba wípé àwọn lẹ́tọ̀ọ́ láti ṣe ìfẹ̀hónúhàn ó dára ẹ rí i pé gbogbo ìfẹ̀hónúhàn tán ṣe ń gbà yẹn kì í ṣe nípa ìparun kì í ṣe nípa àtijọ́lé kì í ṣe nípa àti bà nǹkan jẹ́ ṣé ẹ rí nǹkan tó wà lóde lọ́wọ́ yìí àwọn èèyàn kan òyìnbó ń pè wọ́n ní infiltrators wọ́n máa wọnú torí ẹ̀ ni pé ẹ rí i pé agbẹjọ́rò Fẹ́mi Fálànà tó jẹ́ agbẹjọ́rò àgbà SAN ó fi ń sọ wípé wọ́n wá kọ jáde lẹ́ni pé kì í ṣe pé àwọn sọ pé àwọn ò like protest dá àwọn ti ṣe rí ṣùgbọ́n mo ti rántí pé Save Nigeria gan Pastor Túndé Bákàrè Fẹ́mi Fálànà àwọn tó ṣe Save Nigeria kìíní nìyẹn láyé Jonathan tí wọ́n jáde ṣùgbọ́n ẹ rí i pé inú bí ìtúnbí ni wọ́n ṣe gbogbo ẹ̀ yẹn wọ́n dẹ̀ fi ẹ̀hónú hàn ṣùgbọ́n ní ìsìn eléyìí tí 2020 tó ṣẹlẹ̀ òun níjọba fi wò pé ok àwọn wo ló jẹ́ ẹ rí i pé nǹkan tí Fẹ́mi Fálànà tẹnumọ́ ni pé àwọn ló jẹ́ agbátẹrù ẹ̀. agbátẹrù wọn lè yọjú síta mo dẹ̀ ti sọ mo sọ nínú national television mo tún sọ báyìí mo ti kọ́ ní kọ́lọ̀ mi náà rí because a researcher tèmi jẹ́ kí ni Yorùbá ń pè researcher náà. oníwádìí mo ṣe nípa àdarí àti ọmọ ìtẹ̀lé followership ṣé ẹ rí ní gbogbo ibi lágbàáyé ní followership ní ti ìtẹ̀lé ọmọlẹ́yìn fún àdarí tí wọ́n bá ti lè yọjú síta
ó ní kankan tá à ń pè ní courageous followership. That means pé you are cowards, you tó àyè ibẹ̀ yẹn dúró sí. Àwọn Fẹ́mi Fálànà tá a sọ yìí àjọ wà nífẹ̀ẹ́ ni wọ́n jẹ́ àwọn ọ̀gá níwájú wa, àwọn ló ń ṣe public secretary fún University of Ife, alukero ẹgbẹ́ fún University of Ife nígbà yẹn. Àwọn ló máa lọ síwájú, àwọn náà máa gbé mọ́ tìmọ́lé ńgbà míì. So irú nǹkan bíi ilé ó yẹ kó ní àwọn tó máa já gbàtẹ́rù tán máa sọ pé torí pé àwọn lá lè sọ fún wọn wípé ẹ má ṣe nǹkan báyìí. Ṣé ibi tíjọba ń lọ bẹ́ẹ̀ ẹ má ṣe nǹkan báyìí, ẹ má ṣe nǹkan báyìí, nǹkan báyìí la fẹ́ ṣe. Àṣà àwọn èèyàn lẹ́nu ijọ́ mẹ́ta yìí ṣe bá àwọn òṣìṣẹ́ ìjọba yunifásitì ṣe bí wọ́n ṣe protest. Wọ́n mọ àwọn tó jẹ́ pé ó jẹ́ ọ̀gá wọn, nǹkan báyìí la fẹ́ ṣe, ibi báyìí la ti máa tò, adé lọ síbi báyìí, aṣọ báyìí la máa wọ̀, placard báyìí la máa gbé. Ṣé ọlọ́pàá kọ̀ọ̀kan lọ ti agáàsì wọn, ṣé wọ́n yìnbọn lù wọ́n? Ṣùgbọ́n eléyìí kò ní olórí. Anywhere in the world ẹ quote mi ó lè wà nù paper anywhere tẹ́ ẹ bá ti rí àwọn tó ń lead kínní ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ sí Kenya, ṣé irú ẹ̀ la tún fẹ́ kó ṣẹlẹ̀ sí wa? Eléyìí tó ṣẹlẹ̀ sí wa ní ẹ̀sà ṣóun la tún fẹ́ kó ṣẹlẹ̀? Torí ẹ̀ kì í ṣe pé káwọn èèyàn máa fi ẹnu hàn náà, ṣùgbọ́n ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú òfin. Nǹkan tó wà ńbẹ̀ nìyẹn. Tó bá wà níbàámu pẹ̀lú òfin kò sí nǹkan tó burú ńbẹ̀. Ọ̀dà ohun tí ọ̀gbẹ́ni Ẹkúndayọ̀ ohun tẹ́ ẹ sọ ni wípé tí wọ́n bá mọ àwọn tí wọ́n tó ń léwájú tó ń ṣagbátẹrù ìfẹ̀hónúhàn ẹ sọ pé kí wọ́n má ṣèfẹ̀hónúhàn, àmọ́ pé àwọn tí wọ́n ṣagbátẹrù wọ́n lọ pamọ́ síbì, wọ́n lọ sápamọ́ síbì kan, àwa á mọ àwọn tí a bá sọ̀rọ̀. Atọ́kùn ẹ tún jẹ́ kí n tún sọ torí àwọn ọ̀dọ́ mo jẹ́ ẹni tó jẹ́ ọmọ 60 ọdún ó lé 3. 63. Bẹ́ẹ̀ni mo dẹ̀ jẹ́ kì í ṣe bàbá nìkan, mo jẹ́ bàbá grandfather lèmi. Ẹ̀yin àti Nàìjíríà ọmọ ọdún kan náà ni. Ẹ máa gbọ́ mi, mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa. Àwọn ọ̀dọ́ wọ́n ń kùnà nǹkan kan, mo dẹ̀ fẹ́ fi yé wọn lórí atẹ́gùn yìí. Tí wọ́n bá ti lè kóra wọn jọ wọ́n máa ṣe pé kínní ni, ṣùgbọ́n nǹkan tí wọ́n lè yan wọn lè bá. Wọ́n gbọ́dọ̀ lè kóra wọn jọ, wọ́n gbọ́dọ̀ lè ní group. Tó bá yẹ pé wọ́n ní group báyìí a máa mọ̀ pé akọ̀wé ẹgbẹ́ ìlélẹ́yìí, a máa mọ̀ wípé ààrẹ lélẹ́yìí, a máa mọ̀ wípé akápò lélẹ́yìí. Wọ́n á mọ̀, wọ́n á ṣe, àwọn èèyàn náà lè tẹ̀lé wọn. Àwọn tó jẹ́ olóṣèlú gan wọ́n á bẹ̀rẹ̀ sí máa lọ bá wọn, wọ́n á máa fi kùlùkù pẹ̀lú wọn. Ṣùgbọ́n tí kan bá bẹ̀rẹ̀ sí ṣe kìíní bí ẹni báyìí mi ò fẹ́ dárúkọ báyìí, eléyìí ṣe tiẹ̀ ń bí, eléyìí ṣe tiẹ̀ ń bí, eléyìí ṣe tiẹ̀ lọ́hùn. Tọ́ ẹ ṣeun fún ohun tí bàbá wa sọ, èrò tèmi lélẹ́yìí nítorí pé mo jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn. Mo rántí dáadáa lọ́sẹ̀ tó kọjá yìí mo kọ lẹ́tà kan sí gómìnà Ṣèyí Mákindé nípa ìjọba ìbílẹ̀ Ìbàràpá, àárín gbùngbùn Ìbàràpá Central. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, bó tiẹ̀ jẹ́ pé lẹ́tà òun jẹ́ lẹ́tà ìfẹ̀hónúhàn, àmọ́ lóòótọ́ wọ́n mẹni tó kọ, gómìnà mẹni tó kọ, àwọn alága ìjọba ìbílẹ̀ mẹni tó kọ, kódà ńgbà tí wọ́n dáhùn wọ́n mẹni tí wọ́n dá lóhùn. Ẹ dákun gbogbo ẹ̀yin ọ̀dọ́, lérò tèmi tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ bá kópa nínú ìfẹ̀hónúhàn tí ó wáyé, ẹ mẹni tí ó ń ṣe agbátẹrù ìfẹ̀hónúhàn tẹ́ ẹ fẹ́ kópa, ẹ mẹni tí ẹ lè náwó sí. Kí nìdí tí wọ́n fi sọ wípé wọn ó ṣèfẹ̀hónúhàn? Ẹ rí dájú wípé ẹ mọ̀ bí wọ́n bá sì ti ń bá yín sọ̀rọ̀, torí mo rántí dáadáa eléyìí tí yóò tún jáde lónìí lágbára Ọlọ́run bá mi látọ̀dọ̀ dókítà Ọlámídé. Àwọn tó ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n lè sọ, eléyìí ṣe ti ìpínlẹ̀ Èkìtì. Lẹ́tà tí ó tún jáde lónìí látọ̀dọ̀ dókítà Ọlámídé, wọ́n ti mọ̀ pé mi gangan ni mo kọ́. Àwọn tí wọ́n sì àwọn tá a rò pé ọ̀dà ẹ̀yìn báyìí ẹ lọ bá lágbájá báyìí, nígbà táwọn àgbààgbà ti pè wá tí wọ́n ti sọ pé báyìí ni ó ṣe rí, báyìí ni a ṣe nǹkan tẹ́ ẹ fẹ́, a ní ọ̀dà a ṣèfẹ́ òun náà mọ́ tẹ́ bá ti lè ṣe nǹkan tá a fẹ́, a sì ti fún wọn lọ́jọ́. Tẹ́ ẹ bá ti mọ̀ pé tó onífẹ̀hónú náà tẹ́ ẹ fẹ́ ṣe yìí, alágídí onípákáleke fúrọ̀dán yín òun ní ẹ dákun mo bẹ̀ yín ẹ má jẹ́ àkópa ńbẹ̀. Ká lè máa gbé pé a ní lè bọ́ sí ẹlẹ́ẹ̀kẹrin ìhun mọ́, yóò sì dùn mọ́ wa nú. Ẹ wàá ṣe ìhun ní ọjọ́ míì ní ọtọ́lọ́run bá tún fún yín láǹfààní. Abigail Olúfẹ́mi lójú òpó Facebook, Ajíbólú Olúwaṣeun Olúwafẹ́mi náà lójú òpó Facebook, Adélànà Julius wọ́n tún fi èròǹgbà wọn ṣọwọ́, Akẹ́jọ Adéwálé àwọn náà tún Ọmọjọlá Samuel, Ajayi Ọpẹ́yẹmí,
Bámidélé Adéjọrọ̀ Àríbáṣoyè Adétúnjí Òkúnnígà níyì àsórí adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Òkúnnígà nítorí pé àwọn ni wọ́n jẹ́ aṣíwájú àti adarí àwọn civil defence ní ibi tí a wà ní ìlú tá a wà yìí. Bámidélé Adéjọrọ̀ wọ́n ní wọ́n sọ̀rọ̀ wọ́n ní OTSD ọ̀dà wọn làwọn kì í yín ni Adéoyè Adébáyọ̀ Benzé àwọn tí a ní bínú adúpẹ́ lọ́wọ́ yín o Benzé àti gbogbo àwọn tí ń bẹ ní oríta àwọn báńkì federal àti gbogbo àwọn èèyàn Àjàyí Bọ́sẹ̀dé Abímbọ́lá àwọn náà ń bẹ ń bẹ Ògúnrótìmí Johnson wọ́n ń bẹ ń bẹ àwọn èèyàn pọ̀ ní ojú òpó Facebook wa ẹ wá share 47 shares láti ní ẹ jẹ́ ó wọ 500 shares láàrin ìṣẹ́jú àáyá ẹ jẹ́ á máa gbé pé àwọn èèyàn fẹ́ béèrè lọ́wọ́ yín sà ẹ jẹ́ á gbé ìpè látọ̀dọ̀ àwọn aráalé ẹ̀yin aráalé nọ́mbà tẹ́ lè pè sí 07047007701 ẹ gbọ́ dáadáa o ẹni tí sì ń bẹ ní orí ètò ọ̀mọ̀wé Ẹ̀kúndayọ̀ tí wọ́n jẹ́ special adviser on transformation and service delivery sí gọ́vnà Oyèbámijí ni 07047007701 tàbí kẹ́ ẹ pé 07072766278 07072766278 ẹ jẹ́ àgbẹ̀ pé àkọ́kọ́ hello. ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀ ó kọ yín àti bìtẹ́ tí ń pè. orúkọ tèmi ni Ṣọlá Ògúndáre láti Ìrùn Àkókó. láti Ìrùn Àkókó kí ni ìbéèrè yín. ṣé ẹ rí tí nǹkan bá dáa àwọn èèyàn á sọ pé ó dáa tí nǹkan ò bá dẹ̀ dáa àwọn èèyàn á sọ pé nǹkan ò dáa. ṣé ẹ rí àsìkò tá a wà ẹ́ afẹ́ni tó bá ń gbé lórílẹ̀‐èdè míì láà sọ pé Nàìjíríà rọrùn fáwọn mẹ̀kúnnù èmi ò sọ tàwọn olówó o àwọn mẹ̀kúnnù ẹlòmíì ò lè jẹ mọ́. ẹ jẹ́ àkúnra sà. ẹ ló sà. ẹ jẹ́ àkúnra ní pápápá ìṣẹ́jú yín ti fẹ́ pé o. ok sà. ẹ rí ẹjẹ́ àwọ̀dún mẹ́wàá sẹ́yìn síbi tá a wà ẹ́ ṣé bí Nàìjíríà ṣe wà ló wà ẹ́. tí àwọn èèyàn bá dẹ̀ wá wò ó wípé ó kù díẹ̀ káàtó ẹni tá a gbà pé olùgbàlà wa ẹ tún wá wo nǹkan tá à ń là kọjá kò yé wa mọ́ kò yé àwọn ọmọ Nàìjíríà mọ́ ló fà á o ṣùgbọ́n ìmọ̀ akọ́ parọ́wà sí wọn tí bàbá bá bẹ̀ wọ́n ẹ jẹ́ ká sì fún wọn láàyè díẹ̀ sí ká máa wò ó bóyá wọ́n á ṣe nǹkan tá a fẹ́. ọ̀dà ìṣẹ́jú àáyá hello ìyóò ti lọ hello. ẹ káàárọ̀ lójú. ẹ káàárọ̀ ẹni 30 seconds. ayẹni gbogbo ló ń pè yín. láti gbogbo Èkìtì. ọkàn bẹ́ẹ̀ mọ̀ yẹn jẹ́ àwọn jẹ́ ká lọ sí ìfẹ̀hónú wọn ewu wà níbẹ̀. ẹgbẹ́ ìbọn sọ ní sìn tọ́jú bá ṣiṣẹ́ adarí. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dojú kọ ó léwu ilé ìfẹ̀hónú wọn ká lọ fún àdúrà ló ṣe lè ṣe kì í ṣe ìfẹ̀hónú wọn ló lè ṣe gbàdúrà ló lè ṣe ẹ̀ṣọ́ náà tún. ẹ ṣeun. hello. hello. ó kọ́ yín àti tẹ́ ti ń pè. Adébáyọ̀ Òjó ló ń pè láti Christ Foundation nílùú Ìmẹ̀sí Èkìtì. Ìmẹ̀sí Èkìtì ẹ tẹ̀wájú. mo kàn fẹ́ gba àwọn ọ̀dọ́ wa nímọ̀ràn ni torí ọ̀dọ́ lèmi náà. kí wọ́n jọ kí wọ́n yéé ṣe ìfẹ̀hónúhàn yìí ká gba ìfikùnlukù láàyè pẹ̀lú ìjọba. a mọ̀ wípé bí ìgboro ṣe rí ó le lóòótọ́ ṣùgbọ́n tá a bá gba ìfikùnlukù láàyè pẹ̀lú ìjọba nǹkan á dáa tó nǹkan tí mo kàn ní kí n sọ fún wọn nìyẹn. ẹ ṣeun hello. ó kọ́ yín àti tẹ́ ti ń pè 30 seconds. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ sà ẹ kúṣẹ́. Yes sir. ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ sọ̀rọ̀. ó kọ́ yín àti tẹ́ ti ń pè. ẹ ṣeun láti dòní. láti dò ní pápá. mo fẹ́ sọ̀rọ̀ lórí lógomẹ autonomy tí ọ̀gá wa yẹn tán sọ. mo rò pé gbàtà wà ń kékeré àmàrí táwọn ológomẹ tá à ń ṣe ọ̀nà tá à ń ṣe gbogbo ẹ̀ tá à ń kò sí yẹn mọ́. wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ sí i wọ́n ní gómìnà wa tó fún àwọn ológomẹ ní free hand. èmi fẹ́ sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ bóyá gbà tí wọ́n ṣe wà dájọ́ yẹn báyìí bóyá wọ́n ṣe lè fún wọn bọ̀ pé wọ́n fún wọn ní rárá o. ọ̀dà ṣe ẹlẹ́rìí àrídájú ṣe ẹ ní ẹ̀rí àrídájú tẹ́ ẹ fi mọ̀ pé wọ́n fún wọn ní free hand ní pápá. ọ̀nà mélòó ló ṣe sídòó rí lápẹ̀bẹ̀ láti dó. ọ̀dà ó yá ẹ̀sọ́ ọkùnrin ara yín. ọ̀dà ọ̀yà wọ́n ní
mo fẹ́ràn bí atọ́kùn bẹ́ẹ̀ ṣe béèrè question lọ́wọ́ kí ni àrídájú tí wọ́n ní torí ọ̀pọ̀lọpọ̀ ló máa tẹ nǹkan sí ẹ̀rọ ayélujára ẹlòmíì àti ètí bú àwọn adarí lọ akàn sọ̀rọ̀ ṣùgbọ́n ní nǹkan tẹ́ lè fi ìfimúlẹ̀ nǹkan tẹ́ ń sọ yìí torí nǹkan tá àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àpẹnupọ̀ fún ìjọba ìbílẹ̀ lápapọ̀ táwọn pè ní agan wọ́n gbé oríyìn fún gómìnà wa nípínlẹ̀ Èkìtì nípa ti local government o before kó tó di pé Supreme Court ilé ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà sọ pé ó yá ẹ fún wọn lómìnira ní Èkìtì ti ń ṣe ṣùgbọ́n àwa ló kù sọ́wọ́ ẹ̀ láti béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ pé kí ni ó ṣẹlẹ̀ àwọn náà lètò tiwọn ẹ̀jẹ̀ á béèrè á lè béèrè pé kí lètò ìṣúná yín kí làwọn ètò tẹ́ ẹ nífẹ̀lẹ́ wọn á ṣàlàyé ẹ̀ fún wa. tọ ọ̀dà lápá abẹ́yìn o ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti pè wọlé ń gbé ìpè bíi méjì sí ìpè bíi méjì. hello. hello. ó kọ́ yín àti bí tẹ́ ẹ ti ń pè ní pápápá. orúkọ mi ni délé ojúkú láti yè. abẹ́ ààrẹ wa kó dá wa ọ̀dọ́ lóhùn ìyá ń bẹ ń gbòòrò kó ràn wọ́n lọ́wọ́ kó dá wa lóhùn tó bá ti dá wa lóhùn àní lè ṣe nǹkan tí aláfẹ́ ṣe ẹ̀kú ètò. sẹ́yìn wà lára àwọn tí ó ń ṣagbátẹrù wọ́n ti lọ torí nǹkan tá a láfẹ́ ṣe ó dàbí ẹni wípé ẹ̀yin wà lára àwọn tí ó fẹ́ ṣe a fẹ́ mọ̀ bóyá ẹ mọ àwọn tó jẹ́ agbátẹrù rẹ̀ lóòótọ́ kálẹ̀. hello ẹ káàárọ̀ ó kọ́ yín àti bí tẹ́ ti ń pè. Adébáyọ̀ ní láti Kogi state. láti ìpínlẹ̀ Kogi ibo ní ìpínlẹ̀ Kogi ẹ ṣeun ẹ tẹ̀ wájú ní pàpàpà. ẹ jọ sá mo rò pé tó bá ṣeé ṣe gbogbo owó tí wọ́n fi ń ṣe palliative wọ̀nyí tó bá papọ̀ pé kò ṣeé fi san owó subsidy ni so that kéko wálẹ̀ epo ìlú fa wíwọ̀n gbogbo nǹkan. ọ̀dà ìbéèrè tìyún náà dá àlejò wa ní ṣókí ẹ kàn dáhùn wọn ní ṣé kò yẹ kán fi sọ subsidy pé epo ló fa gbogbo nǹkan ní ṣókí tẹ́ fi dágbére tó rákòókò ti lọ. atọ́kùn mo ṣàlàyé kan lẹ́ẹ̀kan yẹn káàtẹ̀ tó débẹ̀ yẹn pé ìrìn àjò wa ibi tá a wà lọ́wọ́ báyìí ó dàbí ìgbà táwọn Israel tán kúrò ní Egypt tán dé àárín kan omi tó yẹ kó jẹ́ omi tó dùn ó jẹ́ omi tó korò ibi táwọn ti lóúnjẹ jẹ ẹran jẹ mọ́ wọn làwọn fẹ́ jẹ ẹran gbogbo àwọn ìdojúkọ yẹn ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ìjọba Bọ́lá Ahmed Tinubu tó débẹ̀ tó ní òun ò lọ́wọ́ sí subsidy mọ́ o ó jẹ́ ìgbésẹ̀ yẹn jẹ́ ìgbésẹ̀ ìgboyà nítorí pé àwọn ààrẹ tó ti kọjá lọ wọn tó bẹ́ẹ̀ láti lè ṣe ṣùgbọ́n a ti ń rí àwọn kankan díẹ̀díẹ̀ tó ń yọjú owó tó ń lọ sí àpò ìjọba ìpínlẹ̀ àti ìbílẹ̀ àti àpapọ̀ gan ó ti ga sí ju ti tẹ́lẹ̀ lọ torí ẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ara náà ni aráàlú pé àwọn ìnira kan wà torí ẹ̀ làwọn palliative tán fi ń sí kì í ṣe palliative yẹn nìkan àwọn nǹkan tó jẹ́ pé tí ìjọba ń rí ó ti ju ti àtẹ̀yìnwá lọ nítorí náà ó wá kò sí ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ ìjọba àpapọ̀ láti bẹ̀rẹ̀ sí í ṣe àwọn ètò láti gbé àwọn ètò kalẹ̀ tó jẹ́ wípé tá a bá máa fi wo bí ọdún kan sí àti bẹ́ẹ̀ lọ a máa rí àwọn kankan tó jẹ́ pé àwọn ìyípadà kan ó máa bẹ̀ sí í ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ epo yẹn láìpẹ́ láì jìnnà mo nígbàgbọ́ wípé àwọn kankan máa ṣẹlẹ̀ tó jẹ́ pé á tún jẹ́ kí gbogbo àwọn ìnira tó ti ń ṣẹlẹ̀ nípa yẹn torí epo lóníkálùkù ń rí ọmọ báyìí pé oúnjẹ kọjá oúnjẹ wọn lọ́jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sọ pé dọ́là ẹni tó ń taṣu ẹni tó ń tẹ epo ẹni tó ìlùbọ́ náà wà ní dọ́là ṣùgbọ́n gbà tá a rí pé dọ́là àgbà kan lọlẹ̀ náírà lọ sókè a rí pé oúnjẹ kò lọ sílẹ̀ ó tún lọ sókè sí ni ṣùgbọ́n nǹkan tí àwọn èèyàn wá sọ ni pé epo tó tún wọ́n sí àti epo tó wọ́n òun ló jẹ́ kí oúnjẹ kó di ọ̀wọ́n nǹkan tí màá gbà wá lámọ̀ràn ni pé ẹ jẹ́ ká ní sùúrù fún ìfaradà nítorí pé ilẹ̀ tá à ń lọ ilẹ̀ ìlérí ni ilẹ̀ ọlọ́ràá dẹ̀ ni a nígbàgbọ́ nínú president wa wípé wọ́n mọ̀ kan tó ń ṣe bí ìgbà tí awakọ̀ òfurufú táwọn pilot tó bá débi tí storm wà ìjì tó le ẹ mọ̀ pé ẹni tó ń tukọ̀ yẹn àwọn tó wà bẹ́ẹ̀ gan wọ́n á máa pariwo wọ́n á máa kíní ká ṣé ó máa gbé wa padà lọ síbi tá à ń lọ yẹn mọ́ ó ti ṣẹlẹ̀ sí mi rí tí mo wà ní ọkọ̀ bàálù bẹ́yẹn ṣùgbọ́n ẹni yẹn labẹ̀ yẹn já
ìgbà tó yá gbogbo wa sọ̀ láyọ̀ inú wa dùn ìgbà tí ń ta sọ̀ láyọ̀ àti àrántí mọ́ pé ìgbà kan máa ń gbanú ìjì kọjá nítorí náà mo gbàgbọ́ pé bí ọ̀rọ̀ wa ṣe máa rí nìyẹn. ọ̀dà ẹ bá wa dágbére fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ sì bá wa dá ọkọ̀ yín àti ipò ti múlẹ̀ kan sí torí àkókò. atọ́kùn mo dúpẹ́ pé ẹ ní mi lórí ètò yìí mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ adámimógo 107.7 FM ètò yín ó jẹ́ ètò alárinrin tó máa ń dùn mọ́ wa nínú gbà mo wà lẹ́kọ̀ọ́ 93.7 mo máa ń gbọ́ dáadáa ní mi dẹ́ dùgbẹ́ tuntun wà Ìbàdàn náà so mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn aráalé pé wọ́n fẹ́ràn ètò yìí wọ́n dẹ̀ fetí sí náà ìgbàgbọ́ mi ni wípé nǹkan máa dára fún wa sí. orúkọ mi ni ọ̀mọ̀wé John Moyo Ẹkúndayọ̀ mo wá láti iléeṣẹ́ ìfijíṣẹ́ àti ìyípadà Èkìtì State mo jẹ́ olùbánidámọ̀ràn fún ọlọ́lá jùlọ gómìnà wa Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí ẹ ṣeun. ọ̀dà ẹ ṣeun adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín iléeṣẹ́ wa nípínlẹ̀ Èkó 93.1 FM ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ọ̀gbẹ́ni John Ẹkúndayọ̀ tá a bá tún pè yín gbà mí ẹ jẹ́ wa lágbára Ọlọ́run ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ǹjẹ́ lórúkọ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ fún tòní mo kí gbogbo àwọn tí wọ́n bá yín wá dádì adúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé ẹ̀ ń ṣètọ́jú bàbá wa ìbànújẹ́ ò ní débẹ̀ nìkọ̀ọ̀kan iléeṣẹ́ yín ó mọ̀ tẹ̀ wájú. Samuel Olúbáyọ̀ Ọlámídé dókítà Ọlámídé ló kọ́ mi ọ̀nbù ṣeun náà ni ọlọ́wọ́ bọ́tìnì mi nígbà tí búrọ́jà tó tarí mi sí ojú afẹ́fẹ́ títí ọjọ́ mẹ́jọ tá a jọ máa pàdé lórí ètò gbàgede ìlú nọ́mbà mi rèé fún gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ lẹ́yìn ètò nọ́mbà mi rèé o 08034865342 08034865342 ó dàbọ̀.